Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ẹtì, ọjọ́ 22 oṣù kẹjọ ọdún 2025. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Wàhálà tuntun ti bẹ́ sílẹ̀ báyìí nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP). Wike kọ̀ láti yọjú pẹ̀lú bí àwọn àgbààgbà apá gúúsù orílẹ̀-èdè yìí ṣe kọ̀ láti kópa níbi ìpàdé ìpínlẹ̀ Èkó. Mákindé ní ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ yóò sọ bí pínpín lẹ́kùnjẹkùn yóò ṣe lọ. Ó ṣèlérí láti bá àwọn ọmọ ẹgbẹ́ tínú ń bí sọ̀rọ̀. Ọ̀gá àgbà iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí ti sọ̀rọ̀. Ó ní ayé tá a wà yìí le gan, nítorí náà kí gbogbo ọmọ Nàìjíríà lọ máa kọ́ ìjà fún ààbò ara ẹni. Àjọ Nigerian Upstream Petroleum Regulatory Commission ti kéde pé orílẹ̀-èdè Nàìjíríà ti ń gbé ìgbésẹ̀ láti máa pèsè mílíọ̀nù 2.5 bárẹ́ẹ̀lì epo rọ̀bì lójúmọ́ ṣáájú ọdún 2026. Àjọ elétò ìdìbò INEC ti fìwé ẹ̀rí mọ̀yege lé àwọn aṣòfin tuntun tó jáwé olúborí nínú àtúndì ìbò lọ́wọ́. Ọmọbìnrin àgùnbánirọ̀ ti sọ ohun tójú rẹ̀ rí lọ́wọ́ àwọn òṣìṣẹ́ aláàbò fìjìláńtẹ́ ìpínlẹ̀ Anambra. Ààrẹ Tinubu ti tẹkọ̀ létí láti orílẹ̀-èdè Japan lọ sí Brazil. Aláàfin Ọ̀yọ́ ti sọ̀rọ̀, ó ní òun kò takàngbọ̀n pẹ̀lú Ọọ̀ni Ilé-Ifẹ̀ rárá o. Àjọ Nigerian Civil Aviation Authority (NCAA) ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí wàhálà tó ṣẹlẹ̀ láàrin Comfort Emerson àti àwọn òṣìṣẹ́ ọkọ̀ òfurufú Ibom. Ìròyìn eré ìdárayá. Ètò gbogbo ti tò báyìí fún Victor Boniface láti darapọ̀ mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù AC Milan lẹ́yìn tí Bayern Leverkusen gbà láti gba mílíọ̀nù 29 euro lọ́wọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù AC Milan. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ó láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.